bàbá wa fún ńlá ní iye ìgbà tọ́lọ́run ní káwọn lò pẹ̀lú bàbá wa Sheikh Adam bí bàbá Sheikh Adam bá ń jẹun wọn èyí jẹ́ tán wọ́n máa ń fún àwọn jẹ bí bàbá Sheikh Adam bá mú mi wọn èyí mú tán wọ́n máa ń fún àwọn ọmọ kódà wọn á tún sọ pé aṣọ yìí lọ wọ̀ látara bẹ́ẹ̀ Ọlọ́run ọba àlekè ọlá wa gbé aṣọ àlùbáríkà ọwọ́ sílẹ̀kùn àánú àti tíńjóríire fáwọn náà. هذا الشيخ bàbá Sheikh Adam tá à ń darúkọ yìí ẹ pẹ́ radiyallahu ta'ala anhu. لم ينتظر منا فلسا ولا دولارا ولا نيرا. bàbá Sheikh Adam wọ́n ná gbogbo kinní yìí fún wa nítorí tọ́lọ́run ni wọ́n á retí pé ẹnìkan tiẹ̀ má díẹ̀ 1000 wá àbí dọ́là kan àbí iye kan wọ́n á retí ẹ̀ lọ́dọ̀ ẹnìkankan. لم يفتح لنا بابه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى العلم ومنتهى العلم ومبلغ الرضا ومبلغ الرضا. اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآلهم وصحبهم أهل الله. أهل الله. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ألف لام ميم مفلحون بلات المولانا الشيخ آدم عبد الله الإلوري وجميع شيوخنا البررة àwọn àfáà wa àfáà rí àfáà dáadáa. وآبائنا الخيرة àwọn bàbá wa tí wọ́n jẹ́ bàbá ìṣà. أن يرحمهم الله بالزيادة. pé gbogbo ń ta fẹ́ kà yìí kọ́lọ̀ ń bá wa ṣàlékún kẹ́ wọn. ويبارك الله في ذويهم من بعدهم. àlùbáríkà ọlọ́run àánú ọlọ́run kó máa bá wọn tí wọ́n tún díbí wọn tí wọ́n ń bẹ lẹ́yìn wọn. خلفائهم. àwọn àrólé wọn tí wọ́n fi ṣàlífà ńlé kọ̀ọ̀kan. أشباتهم وأحفادهم. àwọn ọmọ tí wọ́n bí àtàwọn ọmọ ọmọ wọn. من كل مكان وفي كل زمان. níbi gbogbo àyè tọ́lọ́run ní kí ní kálukú ó dì mú ní gbogbo ìgbà tí wọ́n sì ń bẹ láyè náà. لأنه سبحانه وتعالى أجاب دعواتهم لنا. ọlọ́run ọba àlékè ọlá ó gbàdúrà àwọn lérí wa. أن يهدينا الله إلى الإسلام والإرفان والإيمان. gbogbo tí wọ́n ń wí fún wa lánàá ń gbà wọ́n ń kọ́ wa ipe ká lè tẹni tí ó dẹni tí ó mọ̀nà lọ́sọ́dọ̀ ọlọ́run látara ká dá ọlọ́run mà ká sì ní àgbáyé nípa tí ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run. أجاب الله دعوتهم بذلك وزاد الله في ذلك البركة. látara bẹ́ẹ̀ ọlọ́run ọba gbàdúrà wọn lérí wa látara bẹ́ẹ̀ ọlọ́run wa àlékè ọlá ọwọ́ ní káwa náà máa lékún àlùbáríkà ló wá fa káwọn náà máa lékún níkẹ́ láti ní ìlọ. أن تكون هذه الجلسة مباركة. afẹ́ kọ́lọ́run ọba àlékè ọlá gbogbo ń ta tó fẹ́ wí yìí جعلها الله مباركة. kọ́lọ́run ọba àlékè ọlá fi àlùbáríkà sí ìjókòó yìí. هذه الجلسة بنظرية الاقتصادية أنفق فيه ما فوق مليون. bàbá wo ìjókòó yìí bí zamani ti rí àti pé èèyàn sọ pé mo fẹ́ sọ owó má jẹ́ nínàkúnà tòun ti bẹ́ẹ̀ tá a bá wo ìjókòó yìí ẹni tí wọ́n ná kí ìjókòó yìí ó tó lè jẹ́ ìjókòó yìí yóò kọjá 1 million. ذلك يعني أنه سبحانه وتعالى قد بارك في علمه. torí bẹ́ẹ̀ láàfin rí wípé ọlọ́run ọba àlékè ọlásẹ́ ó ti fà àlùbáríkà sí mímọ̀ pé gbogbo ẹni bá ti ké níbi tó ti yẹ kó ké dáadáa àlùbáríkà ọlọ́run ọmọ bàbá lórí mímọ̀ tọ́lọ́run bá fún ni. ليست حياة علمائنا آبائنا من قبل كذلك. àwọn bàbá wa tí wọ́n ṣàfà lánàá àwọn bàbá wa tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run lánàá ayé wọn ò rí báyìí kò ṣẹlẹ̀ báyìí sọ́dọ̀ wọn wọn ò jẹun wọ́n ti fẹ́ wọn ò wọrú aṣọ tí wọ́n fẹ́. عاشوا بالجوع والعطش. wọ́n ṣẹ̀ṣẹ̀ mí pẹ̀lú pé ebi pa wọ́n ni wọn ò rómi mu ìyà jẹ wọ́n. وطلبوا العلم بالجد. wọ́n sì wá mímọ̀ pẹ̀lú akin pẹ̀lú gbìyànjú pé mo sáà fẹ́ wà mo fẹ́ mọ̀. وبالعذاب والشغب والتعب. wọ́n wá mímọ̀ wọn pẹ̀lú ìyà pẹ̀lú ìnira wọ́n wá lọ Sókótó wọ́n wá lọ Kánò wọ́n wá lọ Ìlọrin wọ́n wá káàkiri gbogbo àgbáńlá yìí pẹ̀lú wàhálà. لذلك كان الإلوري يقول. torí bẹ́ẹ̀ ni bàbá Sheikh Adam fi sọ báyìí nínú ọ̀rọ̀ wọn. الأجبروك على توفير حظهم ومنعوا
عظنا حتى إلى العمل. nígbà tọ́rọ̀ dé level kan bàbá ṣé àdámọ̀ fúnra wọn sọ pé ìwọ Ọlọ́run ṣé wọ́n jẹun pákó ní kí n gbé tí mo gbé kalẹ̀ yìí kalẹ̀ ní nígbà ọ̀rọ̀ fẹ́ máa dàbí ẹni ká pé. أي النصارى واليهود أجبروك يا الله على توفير حظهم وغناه وتوفير رزقهم ومنه نحن المسلمين والعلماء الإسلاميين bàbá ṣé àdámọ̀ sọ عظنا حتى إلى العمل. bàbá ṣé àdámọ̀ sọ bẹ́ẹ̀ wípé ìwọ Ọlọ́run ṣé wọ́n jẹun pa ni kó jẹ́ pé sáwọn kiri yóò jẹun pa ni àtàwọn kèfèrí káwọn máa rówó kí wọ́n máa rí mọ́tò kí wọ́n máa kọ́lé bí wọ́n ti ń kọ́ yìí àwa sì ni mùsùlùmí tá a kí ọ̀rọ̀ wọ Ọlọ́run àtẹ̀lé ànábì ó wá dàbí ẹni ká pé ebi ń bẹ̀ ọ́ ebi ń pa wá kí ló dé kí la ṣe fún ọ. وشرع شيخ الإلوري وأمثاله في الدعاء والتضرع إلى الله. látara bẹ́ẹ̀ ni bàbá ṣé àdámà ni wọ́n wá gbé àdúrà kalẹ̀ àtàwọn tó jọ bí wọn tí wọ́n wá bẹ lọ́hùn pé tá a fi bẹ lọ́hùn bó bá rí bẹ́ẹ̀ ní tí ebi èfi pààyàn mọ́. دخلوا الخلوة. wọ́n tara bẹ́ẹ̀ dẹni tó wọnú ilé sọ́lọ́run lọ́rùn pé Ọlọ́run ebi yìí pọ̀. بعد بلوغهم إلى العلم وإلى المعرفة. gbogbo ìgbà táwọn wíwọ̀n yìí wọ́n ti mọ kéwú tán wọ́n ti dọ́lọ́hùn mà tán wọ́n wá padà wá rí i pé ebi fẹ́ máa dé wọ́n tún wá wọ Olúwa pé Ọlọ́run ṣàánú wa. وعملوا من أجلنا. wọ́n ṣiṣẹ́ àtàná yẹn torí kí ní ó lè bá a dá báyìí ni. وجاهدوا من أجلنا. wọ́n gbìyànjú wọ́n gbọ́fà wọ́n gbọ́gbẹ́ nítorí kí ní ó lè bá a dá báyìí lórí kálukú wa. جادوا وجاهدوا. wọ́n gbìyànjú wọ́n sì gbìyànjú في الخلوات. nínú ilé kálúwà tí wọ́n fi ń bẹ Ọlọ́run pé mo fẹ́ kẹ́yìn ọ̀dà gbogbo ẹ̀yẹ́ máa kéwù mi fẹ́ kẹ́yìn torí rẹ̀. والتضرعات. wọ́n gbára gbolẹ̀ fọ́lọ́run والدعوات. wọ́n bẹ Ọlọ́run ọba pé Ọlọ́run ṣàánú wa. وحاربوا الجهل. wọ́n wá tàtàrà gbogbo àdúrà yìí gbogbo tí ń jọ́sì ọwọ́ tánlẹ̀ gbogbo tí ń jẹ́ wà àìmọ̀kan wá tánlẹ̀. لذلك أسسوا المركز. látara bẹ́ẹ̀ lọ bàbá Sheikh Adamu wá gbé mọ́ríkàsì kalẹ̀. وأسسوا رابطة الأئمة والعلماء في بلاد يوروبا. wọ́n tún wá gbé kalẹ̀ yín tí ń jẹ́ ìsopọ̀ láàrin àwọn àlùfáà nílẹ̀ Yorùbá pé ẹ máa bára yín ṣe pọ̀. ولم يزل على ذلك حتى إلى وفاته. bàbá Sheikh Adam wọn àyẹ̀ wọn ò gbò lérí ọ̀nà yìí tó ti fi tọ́ gbọ́ Ọlọ́run ọba nìkan máa bọ̀ sọ́dọ̀ rẹ̀. رجال صدقوا ما عاهدوا الله عليه. àwọn tọ́lọ́wọ́n bá ń ròyìn nìyẹn pé àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ṣe dé wọ́n sòótọ́ pẹ̀lú tọ́lọ́wọ́n bá ṣe ládéhùn àti táwọn náà ṣe ládéhùn pẹ̀lú Ọlọ́run ọba wọn. ومنهم من قضى نحبه ومنهم من ينتظر. ń bẹ nínú àwọn táwí wọ̀nyí tọ́lọ́wọ́n bá àlékè ọlá ní kí wọ́n kú sójú ọ̀nà ẹni sì ń bẹ nínú wọn táwọn náà wò pé tọ̀ ìgbà wo ní ọ̀yà ìgbà wo ní ọ̀yà àmọ́ Ọlọ́run bá àlékè ọlá kò ní yẹn tó wá sọ pé òun ó ṣe yóò rí bẹ́ẹ̀ náà nìyẹn. لقد بارك الله في أعمالهم علمية. Ọlọ́run bá àlékè ọtí láti fàlùbáríkà sí ìmọ̀ táwọn bàbá yìí gbé kan ìlátànà. وبارك في دعواتهم الخطبية خطبية المنبرية. gbogbo ìpèpè sójú ọ̀nà wọn tí wọ́n fi ṣe kútúbà lérí mímbàrí Ọlọ́run bá ti fàlùbáríkà só ti gbà á. وتقبلها الله تعالى مواعظهم الوعظ والإرشاد. gbogbo wáàsí wọn tí wọ́n ṣe tí wọ́n ṣe nítorí adíyá wọn ṣe nítorí ìyà Ọlọ́run bá ti gbà á lọ́wọ́ wọn ó ti fi sàṣẹ fún wọn lọ́dọ̀ Ọlọ́run. في الحفلات والندوات. gbogbo ìjọ tí wọ́n bá ti ń pè wọ́n sí àti gbogbo tí wọ́n sọ pé ẹ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run bá ń bí ẹ bá wa sọ̀rọ̀ mímọ́ Ọlọ́run bá ti gbà á lọ́wọ́ wọn. داخل نيجيريا وخارجها. wọ́n ṣe é wọ́n fi lọ gbogbo tí ń jẹ́ ìlú Nàìjíríà wọ́n tún fi jáde kó ìlú Nàìjíríà. مؤتمرات gbogbo kọ́nfẹ́rẹ́nsì lẹ́yìn kọ́nfẹ́rẹ́nsì kan wọ́n tún gbà mí lọ. تأليفات وتصنيعات. wọ́n ṣe tírà wọ́n sọ ọ̀rọ̀ lórí wọ́n sọ ọ̀rọ̀ ní kéwú. طلبا لرضوان الله خالصة لرب العالمين. gbogbo ń tà láwọn bàbá wọn yìí ṣe yìí wọn ò ṣe nítorí nǹkan kan wọ́n fi wá ìyọ́nú Ọlọ́run wọ́n sì fi wá ojú rere Ọlọ́run ọba ni. فعلوا ذلك إطعام المساكين والجياع. tòun ti bẹ́ẹ̀ wọ́n sì ń fún àwọn tí wọn ò ní tí wọ́n ń kéwú lọ́dọ̀ wọn wọ́n fún wọn lóúnjẹ ebi sì ń pa wọn. كأمثالنا وأنا خاصة منه. tọ́ gẹ́gẹ́ bọ́lá ti fọwọ́ náà ṣe kan nínú wọn tàjọ wọn bẹ̀. أكلنا عند الشيخ وشربنا عنده. bàbá wa fáńlá àtàwa náà a jẹun lọ́dọ̀ bàbá wa a mu lọ́dọ̀ wọn. بكثنا عندهم طوال أيام ودهورا. Ọlọ́run ọba àlékè ọlá sì ní ká lò lọ́dọ̀ wọn ìgbà tó pẹ́ la lò pẹ̀lú wọn tó jẹ́ pé Ọlọ́run sì ní àsírá pẹ̀lú wọn pẹ̀lú dáadáa. بعدما أخذنا من معارفهم وألبسنا أسكننا بداره وإدارته كنا نطعم من طعامه ونشرب من شرابه ونلبس من لباسه ويفتح لنا بعد أسرار رب العالمين في الدعوة والدعاء. bàbá wa fáńlá ní iye ìgbà tọ́lọ́run ní káwọn lò pẹ̀lú bàbá wa Sheikh Adam bí bàbá Sheikh Adam bá ń jẹun wọn èyí jẹ́ tán wọ́n máa ń fún àwọn jẹ bí bàbá Sheikh Adam bá mú mi wọn èyí mú tán wọ́n máa ń fún àwọn ọmọ kódà wọn á tún sọ pé aṣọ yìí lọ wọ̀ látara bẹ́ẹ̀ Ọlọ́run ọba àlekè ọlá wá gbé aṣọ àlùbáríkà ọwọ́ sílẹ̀kùn àánú àti tíńjóríire fáwọn náà. هذا الشيخ bàbá Sheikh Adam tá à ń darúkọ yìí ẹ pẹ́ radiyallahu ta'ala anhu.
لم ينتظر منا فلسا ولا دولارا ولا نيرا. bàbá Sheikh Adam wọ́n ná gbogbo kinní yìí fún wa nítorí tọ́lọ́run ni wọ́n á retí pé ẹnìkan tiẹ̀ má díà 1000 wá àbí dọ́là kan àbí iye kan wọ́n á retí ẹ̀ lọ́dọ̀ ẹnìkankan. لم يفتح لنا باب الخدمة. bàbá Sheikh Adam wọ́n àfààyè kẹ́nìkan máa ṣe kídímà kẹ́nìkan máa ṣe bọ̀ yìí wọ́n àfààyè rẹ̀ kalẹ̀. ولا باب الزيارة. wọ́n ò sì fi ilẹ̀kùn ibẹ̀ ẹ̀ máa wá bẹ̀mí wò kí n lè bá a máa gùn ibi kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ò fi kalẹ̀. ولا باب الحرمة. wọ́n ò sì fi ẹ wá fọṣọ ẹ wá hàn túṣe Ádámù sílẹ̀kùn bẹ́ẹ̀ kalẹ̀ fẹ́nìkankan nínú gbogbo wa. طبعا لقوله تعالى. wọ́n fi tẹ̀lé gbólóhùn Ọlọ́run ọba àlékè ọlá ni. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب. تعلمون الكتاب وبما كنتم تدرسون. Ọlọ́run ọba fúnra rẹ̀ ó jẹ́ ó yé wa pé òun ò nífẹ̀ẹ́ nìkan ní mímọ̀ òun ò sì nífẹ̀ẹ́ nìkan lọ́gbọ́n kẹ́ni náà wá ní ìtọ́kọ wá ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wọn yìí pé ẹ máa wá jọ́sìn fún mi ń tá a fẹ́ kíró ẹni bẹ́ẹ̀ ó máa ṣe ni pé Ọlọ́run ọba sọ fún pé Ọlọ́run ọba gangan tó fún àfa rẹ̀ òun náà ni kó o máa lọ́ọ́ sìn kó o dẹni tí ó dẹni ìmọ́lẹ̀ kó o dẹni tí ó dẹni ìkẹ́ látọ̀dọ̀ èmi Ọlọ́run ọba wá gẹ́gẹ́ bí wọn náà ti wà lánàá rí. هذا إشارة ìtọ́ka yìí إلى الذين قالوا أنفقنا في المركز أمس. fáwọn tí wọ́n ń sọ fún wa pé a náwó ní márkàsì lánàá كم أنفقنا èló la ná gan مما أخذنا عند الشيخ. nínú tá a mú lálùbáríkà ní mímọ̀ lóríire nífọ̀kànbalẹ̀ lọ́dọ̀ bàbá Sheikh Adam أخذنا منه ولم ينتظرنا. a gbà lọ́dọ̀ wọn àti ẹ̀ wá ṣe bó ti ẹ́ bàbá ò retí wa. bàbá ò retí wa àìretí wa tún ò retí wa ló jà wà ọmọ mọ́ríkàsì ó bàjẹ́ bá wọn. àìretí wa ló jẹ́ kí gbogbo ọmọ márkàsì ká bàjẹ́ bá ti bàjẹ́ wọn bá ò retí pé àwọn fẹ́ fún wa ní afẹ́ gbà kankan lọ́wọ́ wa. wọn àretí pé àwọn fẹ́ gbà kankan lọ́wọ́ wa èyí náà làwa náà ń kọ́ sí lára wọn. èyí wọn náà là ń kọ́ sí lára wọn ọlọ́run sì wá ń ṣe é. Ọlọ́run sì wá ń ṣe é bá a bá ti lè ṣe nǹkan kan sínú ọgbà wọn dọ́bù ẹ̀ lọ́lọ́ máa ń ṣe. bá a bá ti lè sàn kankan sínú ọgbà dọ́ọ̀bù rẹ̀ lọ́lọ́run máa ń ṣe. máa wulẹ̀ rọ máa ṣeun barakallahu ó ti di nákàlí lọ́dọ̀ tèmi tí n bá ti ń wá nǹkan kan tí n fa àti pé bùkátà pọ̀ níwájú mi ń kàn rọ́jú ṣe nǹkan kan kódà mo lè jẹ gbèsè sí dọ́bù lọ́lọ́run máa ń ṣe fún mi. Allahu Akbar. pẹ̀lú ògo Ọlọ́run ṣe jù bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí náà. Àmín ya Allah. àìrí kankan ṣe fún márkàsì o lẹ́yìn bá ń sọ èmi ò rí ń rí rò pé mo ti ṣe tọ́ra àrílẹ̀ kéwù mi tó ṣe jù wá lọ. ṣèbí sùmùrà ń bẹ nínú ilé wa ilé sùmùrà ńìlọrin wọ́n ń ṣe bẹ́ẹ̀ dọ̀la wọ́n náà ń rí ṣe sí ni àdàbí yà á sì ń bẹ ó ní bí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá káàkiri àwọn jẹ̀jẹ̀wí yà ń bẹ àwọn mẹ̀nìmẹ̀nì yà ń bẹ lẹ́kọ̀ọ́ wọ́n ní bẹ́ẹ̀ ṣe fáfá wọn ṣé wàá dààmú kan gbójú òkè pé àwọn ò fẹ́ kí sí àwọn ó bàjẹ́ nípa wípé bó làwọn ṣe sọ nìkan dẹrú àwọn sọmọ kan dọmọ ọ̀dọ̀ ó yẹ kárí gbogbo ọmọ tí sọ Adam bí látòrí mudir wọn mọ nǹkan tọrọ so ibi tí mò ń lọ ń bẹ lọ kankan ibi tí mo fẹ́ lọ kọ́hún bàbá wa ṣàdúrà fún wa gan á má jẹ́ wọn ó tòṣì torí pé muharabatul jahal muharabatul faqri muharabatul maradi bàbá wa tẹnu tíra pé nǹkan tí muskila ta ní àwa duat ní garba Afrika West Africa pàápàá ní Janubu Nàìjíríà ń bí nígbà tí ìjọba ọ̀yà sí wa tá a lásìpọ̀ pẹ̀lú wọn tí wọ́n ti rántí wa àmọ́ ń jẹ́ wọn bá ní ìdíwọ́ àwọn wádọ̀ wa gbogbo bẹ́ẹ̀ náà tí ìsìn wọn ti ń wádọ̀ yín ẹ dákun ẹ̀bùn aládùúgbò àwọn tí ó tajà àwọn tí ó ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ọba já lọ́dọ̀ Ọlọ́run wàláhì Ọlọ́run ó dò ó tì kọ́ wá jẹ́ pé ẹ̀yin ọmọ wa lè ń ṣe báyìí ọjọ́ mi lójú o a sì gbúrò yín láburú káàkiri torí tí máa bà mí lẹ́rù nù wọ́n á pé àwọn ọmọ ti di fọ́wọ́ náà yín o wọ́n ti di gbájú ẹ̀ o ìgbà tí ẹ ní ìsìláyé ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ akínú wa bí Jamiu tó súnmọ́ wa pé ẹ̀fọ́ ẹ̀yìn ó ti jẹ́ lásojú ṣé àwọn ọkùnrin yóò ti kọjá bá ń ti ṣe báwọn ni àwọn ògbúrò wọn bá kan o ọkùnrin tá ń pè ń bá gáwí yìí ń fò sókè fa wọ́n ní kò rí bá kan takuru àbúrò yín ẹ máa kí sáà mọ ifá àwa gbọ́n tí ọ̀dà inú mi wá dùn alhamdulillah pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní ṣìṣe o. Àmín ya Allah. torí anabi Yakubu alayhi salatu wa salam torí ọjọ́ ti lọ wọ́n sì ní ó ní táìmù tẹ búùkù ń bì bẹ́ẹ̀ ni ìlú ẹ̀sẹ̀lẹ̀ ní Masari ìjọba tí mo lọ sí Masari gbẹ̀yìn àfàlùkù náà kan kọ̀dìrí àmọ́ ń ṣe mọ́lídì wájú wa débẹ̀ tá a wá fẹ́ dùn nù náà bá ní bá a ti sọ̀rọ̀ lọ́nà wọ́n bá ń tilẹ̀kùn mọ́ wa láàrin àwọn tó ní hòtẹ́ẹ̀lì kò gbọ́dọ̀ kọjá táìmù ní wípé anabi Yakubu alayhi salatu wa salam kò rọ́ ọmọ rẹ̀ mọ́ ti ń jẹ́ Yusufu
wabyaddati aynahu títí tí ojú rẹ̀ ojú wa ṣẹ́ funfun kò ríran mọ́ níbi ìbànújẹ́ ọwọ́ àti fún àwọn ọmọ yòókù pé idhabu wa ta'assasu min Yusufa ẹ jáde ẹ lọ́ọ́ bá ń wádìí wò ta'assusu dá tajassusu ní ọ̀dà wala tajassasu Al-Qur'ani wíbẹ̀ àwọn tahassasu ẹ bá ń tẹlẹ̀ múyẹ́ ẹ lọ́ọ́ bá ń fi mú fílẹ̀ ń bo Yusuf wà wọ́n wá rí Yusuf wọ́n bá nu ọlá àtọ̀là kí n gé kúrú tuntun náà wà ń jẹ́ wọ́n á lọ kí bàbá mi ńgbà tọ́lọ̀ ń sọ látàn àwọn yẹn wá dé wọ́n ní àwọn ti bá Yusuf lérí ọlá o kẹ́lẹ́ bá àmọ́ tí ń dùn èmi táyà mi ń já lérí yín sí ni o àwọn èyí mo gàrí dì sí o wọ́n lọ́n bá ṣe àtúngbé síkìnì wá ní ọlọ́ra síkìnì kírù mi ó jókòó kí n máa lọ jẹ ẹdìyẹ dídín àtẹjà dídín kọ́ máa lọ 5,000 níwò yìí ẹ pé 1,000 àárí fi ṣe bẹ́ẹ̀ ń léjọ́ wọn àná ẹ kó àlùbáríkà ń dénú tọ́ àmọ́ kí ẹ máa wà lọ́nà tó burú wàláyé ẹ rí ṣe wàláyé mo fẹ́ ọlá ṣé Ádámù bẹ̀rẹ̀ wọn ẹ máa rí ṣe àmọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má kú lórí ọ̀nà bó ti tọ́ bó ti yẹ ẹ sì má bọ́ ta máa búyàn ẹ má di kàtàkàtà síbẹ̀ ní kí ẹ débi tẹ̀ ń fẹ́ náà ni ẹ sì dáhùn bẹ́ẹ̀ni síbẹ̀ ní kọ́ ọyọ́ tẹ̀ ń tẹ̀ ń fẹ́ ni bẹ́ẹ̀ni ọyọ́ tẹ̀ kò ní ìdíkẹ́ da sẹ̀rí àrùkọ́ tó dúpẹ́ rí bàbá wa anabi Yusuf wa ẹ lọ sọ fún anabi sọ fún Yakubu bàbá mi pé wọn làwọn ti rí ó ti dọba ó ti di mínísítà ó ti gbé nǹkan wọn anabi Yakubu wa tún bẹ̀rẹ̀ ẹkún míì ẹkún kó òun ò rí mọ́ ní sun tẹ́lẹ̀ nígbà wàá gbọ́ pé ọmọ òun ti di mínísítà sẹ́yìn pé èmi àti wọn ni ààbò ẹ̀rín pé baríkà Ọlọ́run ti gba bíi àbùkátà ọwọ́ àtún gbẹ́kún mi sùn bàbá kìlẹ̀ tó ń sunkún sí ojúlẹ̀ rí lọ́mọ yìí ni ó di mínísítà aráàmù ní jẹun ó ti di aráàmù ní ti ń jẹ jífànù Yusuf náà wá dé ọwọ́ kí bàbá nígbà tí bàbá ti lọ darí ọwọ́ afẹ́ dì mọ́ bàbá ní mọ́ dì mọ́ mi o kí ló dé àmọ́ gbọ́ pé ó ti dọ́ba ó ti di mínísítà ó ti di wọ́tà ó ti jẹ aráàmù ti kúnnu kun rẹ̀ yàwó ebi máa pa wá lé wa ni òsì àti ríṣe díẹ̀ àti ìyà díẹ̀ là ń bá ṣe bóòlù ó sì á di ọba tó ni wọ́n jẹ aráàmù ní àwọn ọ̀jẹ̀ aráàmù o ọ̀dà bóòlù ti ń ṣe ẹ kí èso ọmọ yìí ti ń fa iná lẹ́sẹ̀ yìí bóòlù ti ń ṣe ó ní báyìí òun ṣe dá wà níta fi kọ́ òun kankan òun ò ló nǹkan mí jù bẹ́ẹ̀ lọ tọ̀ tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ni máa wá bọ̀ ńgbà náà torí tọ́ba yẹ pé ni o ti da ayé o ti darapọ̀ mọ́ra ayé ni wọ́n já kìámà á lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. wa wassa biha Yaqubu bani ya baniya gba kínní nfìlẹ̀ o. wala tamutunna illa wa antum muslimun. wa wassa biha Ibrahimu bani. wa wassa biha banihi Yaqubu ọ̀rọ̀ wàsá ti Ibrahim ọ̀tọ̀ wàsá ti Yakubu ọ̀tọ̀ bàbá àgbà Yakubu Ibrahim sọ fún Yakubu ni pé má di wọ̀nàwọ̀nà má di kàtàkàtà má kó lérí ìlànà Ọlọ́run Yakubu wa lò àwọn ọmọ rẹ̀ wá dọ́là wọn dọ́là ọmọ wa dé òun náà tó wá sọ tí bàbá rẹ̀ sọ fún àwọn ọmọ rẹ̀ pé inna Allah wa wassa biha Ibrahimu bani wa Yakubu. wa Yakubu fáìlì nso. ma ta'buduna min ba'di. gbogbo ẹ̀yin ọmọ Núrù kílẹ̀ máa ṣe tí n bá ń bẹ láyé tí n bá sí mọ́. qalu na'budu ilahaka. Ọlọ́run láà máa sìn làwọn wí o ẹ̀yin náà ẹ má fọ Ọlọ́run lẹ̀ o. wa ilaha abaika. ntí àbáwá sí wàá dààmú ṣe táwọn tó bí ẹ̀yin náà ṣe tí wọ́n fi mú yín wálé kí ẹ má gbàgbé ẹ o. Ibrahima wa Ishaqa wa Yaquba. ilahan wahidan wa nahnu lahu muslimun. wọ́n ní tá a máa ṣe nù. ẹ bá kó onú Ìsìlámù bẹ́ẹ̀ ti ṣe ìdáwó tẹ nábì ń sílé mílíọ̀nù bọ́lọ̀ ń bá fẹ́ bọ́ ẹ ò lè pa tó bẹ́ẹ̀ ni orí ẹ bá ti pè díẹ̀ sí ẹ báyìí ẹni tí ó gbà lọ́pọ̀ ju ẹni tí ó mú wa lọ àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa rí ṣe sí i. Àmín. wọ́n sí ìyàwó ni mo fẹ́ ṣe fún yín ẹ máa rí ṣe sí i. èmi náà kọ́ sí mọ̀ láńṣẹ́ wa Ádámù yìí sì tí ì dá dúró pẹ̀lú ògo Ọlọ́run náà ní lásojú yìí wíńjọ níyì bó làwọn yóò ṣe wá gbà fún báyìí tí wọ́n á pẹ́ wọn sí tí wọ́n ibi ọmọ apá wọn méjì bí ọ̀pá ọmọ Núrù
má jẹ́ ọ̀pọ̀ kìrìjì núrù má jẹ́ ọ̀pọ̀ àwọn asátìsẹ́tì núrù آمين يا má jẹ́ الله ọ̀pọ̀ àwọn ẹbí mi آمين má jẹ́ ọ̀pọ̀ àwọn mùrídì mùrídà آمين يا ìlíyà الله tìjàníyà آمين يا wọ́n á الله ṣe àwọn tíra bíi mẹ́ta kan tẹ́ ẹ bá ní lọ́wọ́ bẹ́ẹ̀ bá ní lọ́wọ́ ẹ lọ́ọ́ kíyèsí mo sì kó síwájú ọlọ́run ọdún mẹ́wàá ni mọ́kà fi tẹ̀léra wọn yàtọ̀ fẹ́yìí tí mo ti lọ tẹ́lẹ̀ ní sábàbí àfa Abdul Kudus kọ́lọ́n sàlékún àlùbáríkà fún آمين ọdọọdún là ń lọ wọn á mú tíra pé bí sí Abdulkadir ti ṣàdúà lórí tọ̀ríkà rẹ̀ tó falùbáríkà bá ń falùbáríkà sí àwọn tó bá tẹ̀lé mi bí sí Amada Tijani ti ṣàdúà sórí tọ̀ríkà rẹ̀ tó falùbáríkà sí bá ń falùbáríkà sí ọmọ tó bá dúró tí ọba kú òbá ti wà tí ń bá ń ṣe bó ti tọ́ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀ ní tòsí láyé آمين يا tọ́lá tó الله yà sí lákìrí sí wá sí mi jù bẹ́ẹ̀ lọ o sẹ́rí à ń bọ́ sí mídíà bú yẹn má bá wọn dán o tẹ́ ẹ bá ti dán o ẹ̀ ní í ṣe ń bẹ̀ ẹ̀ kàn àbùkù ń bẹ̀ ẹ sàmí ẹ̀ آمين àmọ́ tẹ́ ẹ bá dán o tẹ́ ẹ bọ́ sórí láì tẹ́ ẹ ń pọ́n àwọn àfáà lé tẹ́ ẹ ń yí àwọn amẹ́ríkà nìkan sọ̀rọ̀ ẹ fún wọn lésì kọ́lẹ̀ yìí ṣe Bágáwí nísìn ọ̀gbọ̀dọ̀ wí bẹ́ẹ̀ mọ́ láíláí sọ́gbọ́ Bágáwí ọ̀gbọ̀dọ̀ wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ sí ọ́nbì kan gbèmí wọ́n dà níyẹn sí ọwọ́ àgbà mẹ́wọ́n sí ọmọ kí fún ọwọ́ àpọ̀n tọ̀hún lé àbùkù ti padà sọ́dọ̀ ẹ̀ ọ̀gbọ́ ẹnìkan sọ̀rọ̀ sí ọ pé kankan ebi wọn fẹ́ fi hàn gba yìí ni èmi á ní ẹ bá ń bọ ẹni tí ń bá ń bú wa lówó ẹ bá ti bùn lóhun tí ń fẹ́ nù bùkátà tí wọ́n mọ̀ bí yá so ebu náà wá bọ́ sóso lára rẹ ni àmúlọ́ hàn ní tọ̀ntún yọkùn títọ́ ọmọ gbà rẹ ń dá sí ọ̀fẹ́ yàwó Nàìjíríà tó ń lọ fẹ́ lamẹ́ríkà bí kí ló tó ń fẹ́ kí ọwọ́ lẹ́nìkan bọ̀ irú ta ni wọn bá bú bí ìbá ṣe wọ̀ jẹ́ wọ́n máa bú ọkọ ọmọ rí ṣe ó ti jẹ́ nù gbogbo yín ẹgbọ́n tí mo wí ẹ má bá wọn bú yẹn o torí tí a bá ti ń bú yẹn ẹ ń ba sẹ̀ríà jẹ́ ẹ ń ba sìlámù jẹ́ ẹ bá dáwà jẹ́ ẹ ní ọ̀dọ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹ ní lọ́dọ̀ lọ́dọ̀ ànábì ẹ lè gba ìláyé ọmọ láyé nù kò sí ìtàlùkì àmọ́ mbẹ́ ṣé ẹ ti gbọ́ yé gbogbo ẹ̀yà alásàlátù Ọlọ́run jọ dáa fún yín o آمين gbẹ̀yìn tẹ tẹ̀lé àfa Salahuddin صلاح عبد الواسع صلاح ní الدين ṣòfò pẹ̀lú ògo Ọlọ́run tọrọ lẹ mọ́ àní kọ́bọ̀ ní mílíọ̀nù ni ẹ máa rí ṣe sí ọyẹ dàníyàn yín lẹ́ẹ̀kan náà kọ́dà níyàn wá síwájú Ọlọ́run lábẹ́ àdúrà yìí àdúrà bàbá yìí. Mudirul Markaz Mudirul Markaz. Ọlọ́run dákun jẹ́ àlàáfíà wọn pọ̀ sí àlàáfíà wọn pọ̀ sí fi wọ́n lọ́kàn balẹ̀ gbogbo tí ń jẹ́ ẹ̀ka Markaz mẹ́jọ dàrú láíláí gbogbo àdàbí mẹ́jọ bàjẹ́ gbogbo sùmùrà mẹ́jọ bàjẹ́ gbogbo du'atu fi sabilillah Ọlọ́run dákun bá dó tì wọ́n kọ́dà àwọn alùsùnà tí ń ṣe dáadáa Ọlọ́run bá dó tì wọ́n àwọn Sufi tí ń ṣe dáadáa bá dó tì wọ́n Ọlọ́run mọ́sá bá ṣàánú àwọn ará Gaza àtàwọn Palestine wọ́n ń pa wọ́n kú kò jára èèyàn yá Ọlọ́run dákun bá dó tí wọ́n ò lẹ́nìkan àfiwọ́ Ọlọ́run wọn ò lẹ́nìkan àfiwọ́ Ọlọ́run wọn ò lẹ́nìkan gbogbo ilẹ̀ Lárúbáwá mọ́sá bá mójútó bisimilayi rahman àwọn òbí wa àwọn afáwa bá tọ́jú wọn àbá tó bí Salahuddin baba Muhammad ìyá Ghazali bẹ́láyé Ọlọ́run jẹ́ kárí ìyá pẹ́ wọ́n ti wá kí mi ń sìn àǹtí rẹ ti jẹ́ tayi kí n súná rẹ̀ ti Kánò khairat ọ̀yá wa ń bí òun dàmú lọ́wọ́ àti wá kí mi ń bí aja tayi wọ́n á yọjú síbí ẹlẹ́hàá náà ń kọ́ ẹlẹ́yà àti gbogbo yín náà Ọlọ́run jẹ́ lálùbáríkà àmín ìyá wọn máa rí kí ni wọ́n máa dùn àmín Ọlọ́run má bà wọ́n nú jẹ́ àmín Suratu Yasin á kédélẹ̀ bàbá ti kédélẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá ti paná mọ́ wa lójú àfàtúmọ̀ láti sìn lélẹ̀ bàbá ké Suratu Yasin tán á ké tabaraka lé ní tí mo fẹ́ fún yín náà nù ẹni tó bá sì ti sú kọ́mọ lọ kí n máa wò báyìí ọyọ kú ń bẹ́ẹ̀ nù ni Allah ẹ dàní yàn yín bisimilayi rahman rahim ẹ jòkólẹ̀ tẹ́ pọ́n alẹ́ tó báyìí èmi rò wípé ọkùnrin yìí ń gbọ́dọ̀ má san gbèsè fún un torí wípé a lọ sọ́dọ̀ Ayọ̀kúnnú tó ṣaláìsí ọmọ yẹn dẹ̀ dúró dáa gan bẹ́ẹ̀ la kọ́kọ́ pẹ́ sí àwa lọ Ajégúnlẹ̀ lọ́dọ̀ ọmọ wa àwọn tí ń ra mọ́tò fún wa wọ́n ṣàdúrà fún wọn là ń fi ń bọ̀ pítọ̀ wọ́n dàbí yẹn mẹ́ta la bàbá ọ sì ń ṣàyọjú sí ọba ìtòrí mi nítorí dáadáa tí tẹ́yìn náà ń ṣe Ọlọ́run jẹ́ lálùbáríkà sí gbogbo yín náà lábàṣe nǹkan rí ẹni ó ti nílé kéwú kò ní bàjẹ́ ẹni tí ó ti ní yóò ní ẹ máa nílé ìwé ẹ nílé iṣẹ́ ẹ ní mọ́sálásí gbogbo ń tẹ́ bá fẹ́ ní dáadáa Ọlọ́run ṣe fún yín alùbáríkà Sheikh Adam la ilaha illallah ẹ dàníyàn yín ìyá Ọlọ́run bá fún ọlọ́mọ alùbáríkà ẹ jòkó Ọlọ́run fún ọlọ́mọ alùbáríkà ẹlẹ́hà Ọlọ́run jẹ́ ọmọ rẹ̀ alùbáríkà látara tiẹ̀ ajá Madina àti ajá Ruma àti gbogbo yín lọ báwọn àtàwọn afa Abdulrafi afa Lefti afa Mansour gbogbo àwọn tá à ń tọrọ ọmọ fún afa Abdulhafiz lọkùnrin lóbìnrin Ọlọ́run bá pín kárí àtàwọn tá a lè dákọ tán wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn táwọn ń tọrọ àsìkí gbogbo afa Nuru afa
Bunyamin bá fún lálàáfíà sí آمين ala nabi lọ Ismaila bá fún lálàáfíà sí آمين kó fèmí náà sí آمين ìyáálé kí wájà wa ìyá Sekina Ọlọ́run bá dúró tì آمين ẹ kárí gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ń jẹ́ ìyàwó àfa ń bíbá yìí pátá Ọlọ́run mọ́sá dúró tì آمين bàbá wa àgbà Ọlọ́run jẹ́ àrí yín pẹ́ آمين wòlíì Ọlọ́run ní yín ó ti hàn lára yín Ọlọ́run jẹ́ pẹ́ fún wa آمين Ọlọ́run jẹ́ pẹ́ fún wa Àmín. àtẹ̀yìn àgbààgbà tó kù آمين bàbá sẹ́wọ̀ yà kú Ọlọ́run bá fún lálàáfíà آمين àwọn ìyá wa méjèèjì ń sùn lérè àti mọ̀mọ́ tó bí wọn dé Ọlọ́run bá sàlékún àlàáfíà. آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين ياسين والقرآن القرآن الحكيم الحكيم إنك لمن المرسلين على صراط صراط مستقيم مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فإلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشر مغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاء المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فأسسنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وأنزل الرحمن من شيء أنتم الله تكسبون قال ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إن تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم من عذاب أليم قالوا طائركم معكم وإن ذكرتم فلا تلقوا مسرفون وجاء من أصل مدينة المدينة رجل رجل يسعى يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون ومن يعلم بالذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن الرحمن بدون لا يسكنني عن الشفاعة شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني عمت من ربكم فاسمعون قيل ادخلوا الجنة قال لتقوم يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قوم من بعدي من جود من السماء وما كنا مرسلين إن كانت إلا سيئة واحدة فإذا هم حامدون يا حسرة على العباد ما يأتي من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم هلكنا قبلهم من القرون أنهم إليه لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون فتحينا وأخرجنا منها حبا فمن يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمرها ومن ثمرات يدينا فلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم مما لا يعلمون أسلام النار فإذا مسلمون والشمس تجري لمستقر لها ذلك التقدير العزيز العليم والقمر قدرنا منازل حتى عاد كالرجل القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النار وكل فلك يسبحون وآية الله أن آمنا سيئة من الفلك المشهور وخلقنا لهم مثل ما ينكبون وإن نشاء نغرقهم ولا سيخلق ولا هم ينقذون إلا رحمة منا متاعا إلهي وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وخلفكم لعلكم ترحمون ومن تأتي من آية من آيات ربه لا كانوا عنها معرضين ما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنزل ما لا شاء الله أتى من أنتم إلى ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينزلون إلا سيئة واحدة تأخذهم يقسمون توصية وإلى إله يرجعه أنفق في السيف وزمن الأجداث ربي ينزل قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما دار وصدق المرسلون إن كانت إلا سيئة واحدة فالزم جميع لدينا منظرون فاليوم لا تسلم نفس شيئا وتجزون ما كنتم تعملون الناس والجنة يوم في شكر فاكهة وأصحاب بسلال عليكم متكئون لهم فيها فاكهة ولا ما يدعون سلام قولا من رب رحيم متاسيا ما أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا فلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وترجلون ما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم واستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم وسطهم مديا ولا يرجعون أما نعمل نقص في الكيك فلا يأكلون أما علمنا شيئا ما ينبغي له من الله سبحانه وقرآن مبين لينزل من كان حيا ويتقبل على الكافرين مما عملت أيدينا أن يوم فمنها مالكون وذللناها فمنها يعقوب ومنها يأكلون ولهم فيها منافع ومشارب فلا يشكرون
ينصرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون يستهزئون نصرهم والجند محضرون إننا نعلم ما يسرون ما يعلنون أولم يرى الإنسان أنا خلقنا من نطفة فسوى مبين وضرب لنا مثلا ونسي القول قال ما يريد ما يرمي كل يوم الذي أنشأها أول مرة وبكل خلق عليم الذي جعلكم شجرة نارا فإذا أنتم منه توقدون وليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم ولا كل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون سبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير والذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا والعزيز الغفور والذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت أجل البصر ترى من فتوس ثم رجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم بئس المصير إذا ألقوا فيها سمعوا لها شيئا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ولم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما أنزل الله من شيء نأتي بضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا بأصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم وجاروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق واللطيف الخبير والذي جعلكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء يسقكم الأرض فإذا يأتي أمر أم أمنتم من في السماء يسل عليكم آسفا فتعلمون كيف نذير ولقد كذب الذين من قبل ما قبلهم كيف كان النكير أولم يروا إلى الطير وقوم الصافات ويكبدن ما يمسكون إلا الرحمن إنه بكل شيء بصير من هذا الذي وجند لكم يرزقكم بدون الرحمن إن الكافرون إلا في غرور من هذا الذي يرزقكم أمسك رزقه الله جبريل ونصور فما يمشي مكبا على وجهه أحدا أما يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعلكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما نذير مبين ولما رأوا ظلمة سيأتي وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن يهوي منا ويجعل الكافرين عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا وظلموا في ضلال مبين قل أرأيتم أصبح معكم غورا ما يأتيكم بماء معين الله رب العالمين. ẹ̀tọ́ àníyàn yín dà abá ti dà á tán bàbá ní ó ṣe é túbà sí i torí ńgbà tí mo rí wọn mo rí fọ́tò alájà àgbà lára wọn àwọn kan tí èèyàn máa rí mo ti yọ lọ́wọ́ kan àmì kan lójókòó yìí mo wá ń béèrè lọ ẹlẹ́tò pé wọ́n ní ẹlẹ́sìn ni bàbá ó jẹ́ hàn bẹ́ẹ̀ wọ́n yìí ṣe ẹlẹ́sìn torí bẹ́ẹ̀ gbọ́ àdúrà tá a bá ṣe àṣùmáwò rẹ̀ sì lé tán èmi ò fún wọn lówó àdúrà ẹ̀yin náà wàá sọ̀pọ̀tì ẹ̀ àwọn kìnìún dà wọn ti dé elétò dà ní wọn dé tọ ẹni kan bùn àwọn kìnìún lówó wọn mọ̀ padà máa lójú o bá ti bùn wọn lówó ara wọn balẹ̀ abẹ́ rí báwọn ẹ dàníyàn lẹ́ẹ̀kan sí ẹ dàníyàn lẹ́ẹ̀kan sí wákàtí mo fẹ́ dá ẹ mú dání ẹ fi sọ̀pọ̀tì àyàtà kéwòn kọ́mọ jẹ́ ẹ má lọ jókòó mo ti ṣàdúrà fún ẹ má lọ àdúrà yẹn ti gbà pẹ̀lú ògbọ́ ọlọ́run tẹ́ ẹ bá ti dáwọ́ tó ẹ rí kọ́lọ́ wọn gbàdúrà yín ọlá àwọn bàbá tá a fi tọrọ Amina. ọlá Muhammad Rasulullah Sallallahu alayhi wa ẹ dákun ẹ sallam. má ṣe bẹ́ẹ̀ yẹn mọ kí wo mi ń ṣàdúrà yín dọ̀la àtẹnitọ́ tá a rí nígbà tí ẹ tún ṣe bẹ́bẹ́ ẹ tún wá lọ ra sáìtì ẹ wọn mi pété mi ò pè yín ìfà yín ti pa àti nídìí kẹ ẹ mọ ga ẹ sì mọ ga náà ni Amina. àtẹni ọ kàwé sí àtẹni tí ń ṣòwò Àmín. àtẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ àtẹni ó jókòó jẹ́ tí ń lọ yálà bí rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ rí ṣe Amina. ẹ sì ní lárí lágbára Ọlọ́run àtàwọn ọmọ Àmín. tẹ́yìn náà bá tún kọ́ Amina. Al-Asmaul Husna àwọn òkú wa àwọn ìyàwó wa àwọn ẹlẹ́hà wa tó ti lọ tá a bá jọ wà ń jòkó lẹ́nu àtàwọn tó jọ ọmọ wa tó ti lọ àtàwọn afáàlì kí lórí Dr. Aziz àti gbogbo wọn bẹ́ẹ̀ 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 lọ́mọ́sábà foríjì wọn. Amina. yàrá nàbí lọ́dọ̀ Ọlọ́run bismillahir rahmanir rahim. الله الرحمن الرحيم المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العادل اللطيف الخبير العليم العظيم
الرحيم الغفور الشكور العلي الكبير العفيف المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود الودود المجيد الباعث الشهيد الشهيد الحق الحق الوكيل القوي المتين الولي الحميد الموسي المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقتدر المقدم المآخر الأول والآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم والعفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضر النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الحنان المنان الديان السلطان السبحان له الحمد الوجود القدم البقاء المخالفة للحوادث القيام بالنفس الوحدانية القدرة الإرادة العلم الحياة السمع البصر الكلام وأنه تعالى قادر مريد عالم وحي سميع بصير متكلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جل جلاله تقدست أسماؤه وتنزهت صفاته وجلت أفعاله والحمد لله رب العالمين. taari àṣeyàn ké taari Suratul Mulk ké òun ẹgbà pàdùn àyìn ti gbà. alhamdulillah. tẹ́ ń bá ń dá òtún lóku èmi gbà pàdùn àti èmi náà ti gbà. gbàgbọ́dọ̀ àmì ti gbà. wákàtí mo wá fẹ́ dá wákà kéèyàn mẹ́tọ́ ni ọ̀kan náà ládàá ẹ máa wá fi yòókù kún un sẹ́rí ẹ̀tọ́ la bá débi pé ọmọ yìí mo lẹ́tọ̀ọ́ kí n dọ́dọ̀ wọn mo lẹ́tọ̀ọ́ kí n dọ́dọ̀ wọn èyí ṣe torí owó rẹpẹtẹ tẹ́ fẹ́ mú wa àmọ́ bẹ́ẹ̀ bá mú wa ní kọ̀ á tiẹ̀ ti gbà á abẹ́ẹ̀kọ́ a sì tún máa pín káàkiri náà ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn gbèsè ní kò wí ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn gbèsè ní. ẹ̀tọ́ ẹ rí yẹn gbèsè ní. ọ̀dọ̀ràn yẹn fún wa láti san. ọ̀dọ̀ràn yẹn fún wa láti san. má ti lùlù jẹ́ wọ́n gbọ́ yín náà ọ̀ padà lùlù torí sẹ́ẹ̀tì ẹ̀ nù. ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn gbèsè ní. ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn gbèsè ní. ọ̀dọ̀ràn yẹn fún wa láti san. ọ̀dọ̀ràn yẹn fún wa láti san. àti jẹ gbèsè ó rọrùn púpọ̀. àti jẹ gbèsè ó rọrùn púpọ̀. àti san nìkan ló ṣòro. àti san ló jẹun tó ṣòro. àti san ló jẹun tó ṣòro. àti san ló jẹun tó ṣòro. ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. ọba tó láyé ọba tó lọ́run bá mi san gbèsè mi. tẹ́tẹ́ rí ọba yẹn tó lọ́run bá mi san gbèsè mi. mi. ẹ̀tọ́ tẹ́ rí yẹn gbèsè ní. ọ̀sọ̀ràn yẹn fún wa láti san. àti jẹ gbèsè ó rọrùn púpọ̀. àti san ló jẹun tó ṣòro. ọba tó láyé ọba tó lọ́run lọ́run bá bá mi mi san. san gbèsè mi tí mo jẹ. ṣé ẹ mọ̀ yí pé ajẹ́ ọlọ́run ní gbèsè. Adakumullah. gbogbo àwámẹ́rù ẹ̀ṣẹ̀ inú kùránì 1000 ni gbèsè ni máṣe inú kùránì 1000 ni abẹ́ẹ̀kẹ́ inú ulumut tafsir Adakumullah. khamsu gbèsè ni àwa jẹ bàbá wa àti gbogbo ọ̀ràn bàbá wa àjẹ ìyá wa ń gbèsè àti ìran ìyá wa àjẹ àfa wa ń gbèsè àwa àjẹra wa náà ń gbèsè èyí tẹ́ ẹ ti ṣe fẹ́mi mo wá sàn yìí kì í máa dé yìí lónìí kí wọ́n á pé báyà mo kà á
inú mi ò ní dùn bọ́ ọ bá jẹ mọ́ rẹ̀ ń gbèsè ọ̀rọ̀ ti san o tọ́ bá àwọn kò ní san mọ́sàdéhùn kó ṣe nǹkan kan o wọ́n ti kọ́ lẹ̀ innal wa'da kana anhu mas'ula innal ahada kana mas'ula àti wáàdù àti ahadu àti akidu àti mísáàkù gbogbo ẹ̀ lọ lágbára ẹ má fi ṣeré o báàbùlì wìláyà ni kọ́dọ̀ ọmọ kéwù rẹ̀ tó jẹ́ gbèsè yẹn kọ̀ọ̀rán ti ṣe ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn gbèsè ní kọ́dọ̀ ọ̀ràn yẹn yàn fún wa láti san àti gbèsè ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ àti san ló jẹ́ ohun tó ṣòro ọba tó láàyè ọba tó lọ́run. àmì san gbèsè mi tí mo jẹ ẹ̀tọ́ tẹ́ ẹ rí yẹn gbèsè ó dọ̀ràn yàn fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ ohun tó ṣòro ọba tó láàyè ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo ọba tó láàyè ọba tó lọ́run ọba tó láàyè ọba tó lọ́run bá mi san gbèsè mi tí mo jẹ. ẹ máa wá fi kún wákàtí márùn yẹn gbèsè ní àwẹ̀ Ramadana yẹn gbèsè ní àti lílọ yẹn gbèsè ní àṣetọ́ ẹbí gbèsè ní àṣetọ́ ìyàwó gbèsè ní àṣetọ́ ọmọ gbèsè ní yíyan fún wa láti san àti jẹ gbèsè ó rọrùn púpọ̀ àti san ló jẹ́ ohun tó ṣòro ọba tó láàyè ọba tó lọ bá mi san gbèsè mi tí mo jẹ. ọ̀fà sí níjọ́ falẹ̀ ni. sèmi Náà. tí mo jẹ. a fi àdúrà owó 2000 yẹn wá gbà á. owó 2000 yìí wọ́n ní àgbà sọláhí bàbá àgbàlagbà owó àdúrà bàbá Ibrahim. bàbá wa àgbàlagbà yìí àwọn tí wọ́n ti sin lọ́hùn dójú àmì. wọ́n sin lọ́hùn dójú àmì. dákínní rẹ dúró. bàbá onífèrè dádúró. wọ́n ti sin lọ́hùn dójú àmì. wọ́n sin lọ́hùn dójú àmì. tí wọ́n ṣe útúbà àgbàlagbà lórí. útúbà àgbàlagbà wọ́n ṣe àdúrà tá a ṣe. lórí àdúrà tí bàbá ṣe. ẹgbàá sí kọ́pọ̀ kíákíá. ó yá òǹkàlùkù wa náà wọ́n ní adébẹ̀ lẹ́ẹ̀kan náà. kò sẹ́ni kankan tí ò ní débẹ̀ kó má kẹ́nìkan àtọkùnrin àtobìnrin wa òǹkàlùkù ó débẹ̀. owó àdúrà náà òǹkàlùkù ó dìde ẹja mú wálẹ̀ kan náà wọ́n ṣe útúbà fún wa òǹkàlùkù ó sì máa lọlé wa pẹ̀lú rọrùn. gbogbo obìnrin òǹkàlùkù náà kó dé àyín. ẹ rí bàbá. bàbá wa àgbàlagbà yìí. wọ́n tún fẹ́ fún mi lówó. bàbá làwọn wọ́n fẹ́ fún bàbá lówó. yí pé àwọn fẹ́ bẹ̀ mí ládùúà. wọ́n láwọn ó bẹ bàbá wa fáńlá ládùúà. àwọn sì fẹ́ sanwó. bàbá làwọn fẹ́ sanwó. bí àwọn àgbàlagbà ti máa ṣe nù. bí àwọn àgbàlagbà ti máa ṣe nù. bí bàbá ẹlẹ́hà náà ti máa ṣe nù. bàbá ẹlẹ́hà náà máa ṣe bẹ́ẹ̀. wọ́n yẹ fojú díyàn. wọ́n yẹ fojú díyàn. ẹ̀yin náà ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ má fojú dira yín mọ́. bàbá wa fáńlá ní káwa náà máa ṣe bẹ́ẹ̀ ká má fojú dira wa mọ́. ẹ má kanra yín lábùkù mọ́. ẹ má jà á máa kanra wa lábùkù. bàtírù bàbá yìí tún wá mówó lápò àwọn fẹ́ fún mi lówó. bàbá wa àgbàlagbà yìí tún wá mówó jáde wọ́n fẹ́ sanwó àdúrà. bàbá mo ti gbà ó mo ti gbà. bàbá wa fáńlá làwọn ti gbà á. ẹ wá ṣàdúrà fún wa. ẹ wá ṣàdúrà fún wa. ẹ jẹ́ kí wọ́n ṣe tán ẹ jẹ́ wọ́n ṣe tán sọ fún wọn. ẹ yẹ dájọ́ ẹ dájọ́. wọ́n ní ajá dájọ́ kíákíá gbogbo ntọ́lọ́mbá ní kó ń kálukú lágbá. àwọn àfa àdára ló tún dé yìí. àwọn àfa ìdára markaz ni wọ́n tún dé yìí. àfa sùgàbà. àfa wa ṣùgàbà. táwọn bàbá wọn náà ṣe nǹkan sọ́dọ̀ Ọlọ́run. àwọn bàbá wọn náà ṣe nǹkan sọ́dọ̀ Ọlọ́run. ìyá náà ṣe nǹkan sọ́dọ̀ Ọlọ́run. ìyá náà ṣe nǹkan sọ́dọ̀ Ọlọ́run. alhamdulilayi. adúpẹ́ fọlọ́run. lókè tó sẹ́tù tán ẹ̀yin ewì nǹkan. kí agbófi sẹ́tù ẹ̀wí nǹkan. làkàrìjà kò lè láfi fún àwọn bàbá wa. àmín. bisimilahi rahman rahim. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سلام الرحيل إلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من مولانا خوف. الشيخ آدم بابا وإليها أولو ما شبه كارا الكيامة. آمين. بسم الله يقول هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ẹ lákun bí a ṣe pọ̀ tó yìí àwọn bàbá wa Imam Muhammad Saleh láti Ìlọrin Imam Bàgbà wọ́n ní ẹja yóò bá ná Muhammad kó halẹ̀ dáadáa. sallallahu alayhi wa sallam. wọ́n ní ẹja tún yóò bá nábì lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. wọ́n ní ẹja jó pé mẹ́ta pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam.
wọ́n ní àwọn bàbá wa Sheikh Daud Alfanla Al-Gbedewi. Adamallahu hayatahu. wọ́n ní ẹ̀ẹ̀kan táwọn ń sọ̀rọ̀ sí yín ni ìpẹ́ ni táwọn fẹ́ bẹ̀ yín ládùúà sí. wọ́n ní ọmọ yín tí wọ́n gba ìmọ́lẹ̀ látara yín. wọ́n ní oríṣiríṣi lẹ́yìn máa ń bímọ. wọ́n ní àtẹnubí ń bẹ, àtàràbí ń bẹ, àtàbẹ̀bí ń bẹ. wọ́n ní àwọn àlùfáà wa Fadilatu Sheikh Abdulwasi As-Salahi tẹ́ ń ṣàdúrà fún. àbáwá Salahi wọ́n ní ẹ súnmọ́ bí. wọ́n ní àtàràbí àtẹnubí ni wọ́n. wọ́n ní àdúrà tí ẹ ṣe fún wọn gbà. wọ́n ní àwọn náà wá dẹni tí wọn ò tọwọ́ bọ̀gò. wọ́n ní bẹ́yìn àná ti rí. wọ́n ní báwọn ti jẹ́ ẹ̀ta ṣe rí. bẹ́yìn òní ṣe rí. wọ́n ní báwọn bẹ́yìn náà ti rí òun náà ìmọ́lẹ̀ tẹ́ pọ̀ sí wọn láwọn náà ń gbé káàkiri. wọ́n ní ọgbọ́n kan ojú yìí ń lọ. wọ́n ní àlùfáà wa Salahi. wọ́n ní ntọ́lọ́ ní kí wọ́n dálẹ̀ lójú ayé iná rẹ̀. wọ́n léèyàn ní bẹ tí mutíkì táwọn àfáà wa yóò rí bẹ́ẹ̀. èèyàn ní bẹ tí ń jalè tí lè ń kólé ó lé. wọ́n ní adúpẹ́ fún Ọlọ́run látara àfáà wa Abdulwasi Salahi. wọ́n ní èmi àti àlùfáà wa Adam Alfanla Al-Gbedewi àjọ parí ní Darul Kitabu wa Sunna ní 2007. èmi àti àfáà náà lákọ́kọ́ ṣe kútúbà àkọ́kọ́ nígbà tí àwọn fọ́ọ̀sẹ̀t àwọn àfáà wa Al-Gamawi tí àjọ ṣe kútúbà ń jọ ní èmi ni mo tú kútúbà fáfá ń jọ ní. wọ́n nílé kéwùbẹ̀ náà làbúrò mi yìí náà ń lọ. wọ́n lọ pẹ́lá ńlá kan ní èyí. wọ́n ní irú àlùbáríkà tí ń bẹ lára àfáà wa Salahi kìí ṣe kékeré. wọ́n ní kìí ṣe àlùbáríkà níwọ̀n yàtọ̀ fowó. wọ́n ní ọlá tẹ́ pọ̀ sí wọn lá òun náà ń gbé kí. wọ́n ní sì ń ṣiṣẹ́ lára wọn. wọ́n ní pẹ̀lú ògùn Ọlọ́run. wọ́n ní Ọlọ́run tẹ́ wí fún wọn. àti ń tẹ́ gbèsè wọn lọ́kàn tí ń ṣe Ọlọ́run àtàná Muhammad. wọ́n ní òṣì òní wọlé wá bá yín. wọ́n ní ìyà òní wọlé wá bá yín. wọ́n láṣìṣe òní wọlé wá bá yín. wọ́n láwọn tún fi Ọlọ́run búra pé èèyàn ni wọ́n. wọ́n ní wọ́n kọjú sí kéwú dáadáa kéwú sì yé wọn dáadáa. wọ́n ní báwọn ti mọ̀ ọ́ náà làwọn tún mọ̀ wọ́n yìí. wọ́n ní bàbá wọn ni wọ́n ṣaláìsí tọ́lọ̀ tún ní káwọn tún fi mọ̀ wọ́n ju báwọn ti mọ̀ wọ́n lọ. wọ́n náà ti mọ̀ àwọn àfáà wa tẹ́lẹ̀. Ọlọ́run ó ṣàjárí yí pẹ́ akramakumullah. wọ́n ní iná sì wọlé táwọn àgbàlagbà ìgbà tó yẹ pọ́nmọ́ àgbàlagbà náà ni wọ́n náà fi mọ̀ ṣe sí pẹ̀lú àgbàlagbà. wọ́n ní bẹ́ẹ̀ ti tọrọ pé wọ́n ti bọ́sẹ̀ máa ń tijú àgbà náà nu. wọ́n ní bí gbogbo wọn ti rí náà nù ni. wọ́n ní wọ́n fi ọ̀dọ̀ àwọn bàbá lẹ̀ nítorí pọ́nmọ́ àwọn àgbàlagbà ni wọ́n sì fi bàbá lẹ̀ ń ṣẹ́jú kan. wọ́n ní bàbá ti tún dé àwọn tún tọrọ fún wọn pé sì tún lálùbáríkà. wọ́n ní bàbá tún padà àwọn tún sọ pé Ọlọ́run ṣàjẹ́ kan ní àlùbáríkà. wọ́n láwọn ò lè gun mọ́sínì. wọ́n láwọn ń bọ mọ́tò túláàsì wá nítorí ọmọ tó jẹ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà. anakumullah anakumullah. wọ́n ní kódà gan wọ́n tún ní pléènì ní káwọn gbé wá àwọn làwọn wá yarí pé lè ṣe Mọ́kà jẹ́ kí n wọkọ̀ wá nítorí pé ọmọ dáadáa ni ọ́.
wọ́n ní mọ́tò ń bọ̀ wá bá wọn mọ́tò ló wá gbé bàbá láti Ìlọrin. wọ́n ní Ọlọ́run ò ní jó bàjẹ́ fún yín. wọ́n ní gbogbo ìlú yìí látòkè délẹ̀ lérigun mẹ́rẹ̀ẹ̀rin. àkóbá àdábọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí ń jágbá kò sínú ayé ẹni kò ní ẹni rọ́ọ̀lù kò ní rọ́ọ̀lù yín. alibarika nabi lọ́dọ̀ Ọlọ́run. wọ́n níbi tá a ti ṣẹ̀wá nì láti lu álímì ẹ̀ sì pariwo ṣéwù. wọ́n ní adúpẹ́ fọlọ́run. wọ́n ní tọ̀nà ṣèkà álímì náà la tọ̀nà wá. wọ́n ní àwọn bàbá wa látara bàbá wa ṣèkà álímì náà lè ti jáde. wọ́n ní àtọ̀lẹ̀dọ́lẹ̀ ara álímì náà ni. wọ́n ní èyí wọn ò tó ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. anakumullah. wọ́n ní bá bá gbọ́ pé láti Ìlọrin lèyàn ti wá wọ́n sì sàpọ́nlé ṣèkà álímì lára yàn. wọ́n lọ́lọ́run ṣàjẹ́ lálùbáríkà. wọ́n ní ẹ mọ́ bá a tún mọ́ bá ní fún wọn lálùbáríkà ń gbogbo gbàpẹ́yìn tẹ́ ẹ tún ti fún wọn. wọ́n lẹ́ni tí ó ba àlùbáríkà náà jẹ́ ọlọ́mọràn sí yín. gbogbo àwọn tí wọ́n jọ ń jẹ́ láṣepọ̀ tí fi wọ́n ń dùn báyìí tí fi ń dán nínú mọ́lẹ̀ àná Muhammad ọlọ́mọ fi kú yà yín láéláé. wọ́n ní ọlọ́mọ fẹ́ dè àyèdè yà yín láéláé. wọ́n ní àwọn bàbá wa tẹ́ ẹ jọmọ lábẹ́ wọn tẹ́ ẹ tún sì ń sọmọ tẹ́ ẹ sì wá ń bá wọn. wọ́n ní Ọlọ́run ṣàjẹ́ káwọn náà tún rí lò. wọ́n ní àwọn bàbá wa Sheikh Alfa ńlá wọ́n lẹ́lẹ́ tún lò púpọ̀ sí i. wọ́n là ẹsẹ̀ pàdé lónìí ni wọ́n là tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bàbá. wọ́n làwọn mọ̀ yín dáadáa. àdàkùnmùlà. wọ́n ní àwọn àgbàlagbà dáadáa wọn báyìí. wọ́n lọ́lọ́run ò ní pa yín báyìí bàbá. àwọn bàbá làwọn bẹ lọ́hùn. wọ́n ní ẹ bá wa tún ṣe àdúrà. wọ́n ní Nàìjíríà lé àmọ́lọ́mọ́jẹ́ kí ti wá lé ń bẹ̀. wọ́n láwọn tó lé ní ń bọ́ síbẹ̀ Ọlọ́run ti parí oore rẹ̀ fún wa. wọ́n lọ́lọ́run ò ní jẹ́ kí ti wọ́n lé jù. wọ́n lọ́lọ́run tó gbé yín dìde nílé pẹ̀lú bísímìlá. wọ́n lọ́lọ́run ó jẹ́ wọlé pẹ̀lú alhamdulillah. wọ́n ní báwa náà ti wá pẹ̀lú bísímìlá jáwa náà padà sílé pẹ̀lú alhamdulillah. wọ́n ní kẹ́yìn tó bùn aládùn àpapọ̀. wọ́n ní rábànà náà ló kàn. wọ́n ní gbogbo wa ká tẹ́wọ́ fátíà táwa ké ti Ìlọrin ni. wọ́n láàjọ tí wọ́n fi bẹ̀rẹ̀ ayé tó ṣe pé ìbànújẹ́ ló bí tí sì dìdùnnú lónìí gbogbo wa ìta gbé wa tó dìbànújẹ́ fún wa bá a ti ń dìde ń bí Ọlọ́run já máa kàn dùnnú lọlé. wọ́n ní lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ní Haji Tajudeen wọ́n ní wọ́n kó àwọn ọmọ yìí wálé kéwú. Tajudeen ọ̀ṣọ́ àti àfáwà Asọ́láhì àti àfáwà Ibrahim Alladhi àtàwọn míì náà. àfáwà Tajudeen adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lára wọn. Ọlọ́run sábà ní sàlékún àlàáfíà sí i. a sì kí wọn kó máa gbòòrò sí i. gbogbo ẹni tó tún yẹ ká dákọ̀ lábẹ́ Fatiha náà ni Fatiha alubarika alihamudu lillahi rabbil alamin rahmani rahimi maliki yawmiddini iyyaka na'budu wa iyyaka nasta'inu ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين